Òjíṣì ti dé o, Sáyọ̀ nílé o, jàmbá ti dé. Ẹ fara yín mọ́ra, káyé lè yẹ wá o. Ẹ múra sí iṣẹ́ o, jàmbá ti dé. Gbígbé làbá gbé kí mi rìn kan lájà gidi yanrìnyanrìn kéléjìgbò ọkọ mi òréré eléjìgbò àwọn Lígàdú sisters rèé bóyá ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí ò tiẹ̀ tí gbọ́ wọn rí àwọn orin tá a máa ń gbọ́ 70s 80s 90s nìyẹn Lígàdú sister àwọn ìbejì tán ṣá prápra wọ́n ní gbígbé làbá gbé bíbọ́ làwá wọ gígé làbágé kí mi rìn kẹlẹ́ṣà kí ni yanrìnyanrìn ẹ tún káàbọ̀ sórí ètò lónìí ètò wa ètò yìí ní ìṣọwọ́ yàrá o a tún ti balẹ̀ gbàgì a balẹ̀ sórí ètò láti dárí Agbọ́lá rédíò TV bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ kú àbọ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa like ẹ̀. Thank God it's Friday. Weekend bẹ̀rẹ̀ lónìí. Gbogbo àwọn tó ní iṣẹ́ láàríjọ́ Monday. A ti wà lópin ọ̀sẹ̀. Weekend bẹ̀rẹ̀. Ẹ rọra jayé ẹ rọra jẹ̀gbádùn. Ẹyin àwọn Lígàdú sisters náà rèé. Ayé máa gbẹ̀gẹ́ o. Mo kí yín o, Ruth Ọládé Adéjùmọ̀ ẹ kú àbọ̀. Matilda Òkúnúbí awẹ́ mo kẹ́yìn náà tí Táyọ̀ Aliu mo rí yín ẹkú àbọ̀ Ayọ̀túndé Ayọ̀dìran ẹkú àbọ̀ Fẹ́mi Oyèlẹ́yẹ mo rí yín o ẹkú àbọ̀ Ọlásùnkànmí Àríyìbí bó o níṣẹ́ wà my friend Kingsley Obie Amadi I can see you Samek moment promoter tó mòye promoter tó ṣá prapra promoter tó kọjá bìkíáfù Samek moment mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yàtọ̀ ní rèé láti dárí Agbọ́lá rédíò TV mo ló máa gẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ ó máa ṣá prápra ó máa látẹ̀bọ̀gì ó máa wọ mínísíkẹ̀ dádúwà ta sánsán ẹ kú àbọ̀. Kẹ́ni mascot òní mo rí yín o ẹ kú àbọ̀. Sùnbọ̀ Akítì ọmọ wọn nílé Balógun bò ní ọmọ Balógun promotions ẹ kú àbọ̀ ọmọ Balógun entertainment lórí yín Ọlásùnkànmí Àríyìbí bò ní ẹ kú àbọ̀. Àwọn Lígàdú sisters rèé o tẹ bá rántí 80s 90s 70s Lígàdú sisters Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ àwọn tèmi láti Canada ẹ kú àbọ̀ o ṣọwọ́ yáyẹn rèé o láti dárí Agbọ́lá rédíò TV. Lónìí ọjọ́ Friday ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2019. Thank God it's Friday. We
wíkẹ̀ndì ti bẹ̀rẹ̀ alẹ́ Friday ìgbádùn mẹ́tì ni ẹ kú àbọ̀. Rọra Adéolú Adéníkẹ́ mo kí yín Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ wọn bàbá ló ń ta ọ̀ríjínà Fẹ́mi Ọláwálé mo rí yín o ẹ kú àbọ̀ bó oníṣẹ́ wa. Di láago 5 nírọ̀lẹ́ òní ètò wa ètò yìí ni Hot Vibes pẹ̀lú PTA Ayọ̀túndé Ayọ̀dìran yes láago 5 ni Hot Vibes ó máa lálẹ́ wù lórí ètò yìí. Báyé jẹ́ kànga kílẹ̀ rí bá wa sọ sí. Dèjì Sódẹ̀ǹdé mo rí yín ẹ kú àbọ̀. Bàbá tí Adébísí Adébáyọ̀ bó ní ẹ kú àbọ̀ mo rí yín. Àríọlá Ànáṣínà mo rí yín. Mama Grace Refreshing mo rí yín. Mr. DJ, I'm ready for that, I'm ready for my, I'm shake you to my for me. I'm ready for that, I'm ready for me, I'm shake you to my for me. Make it dance, Naija, make it dance, Ghana, make it dance, Naija, make it dance, down, make it dance, Gàngà lẹ̀ ń gbọ́ yẹn, ó ní orílẹ̀, ó di Gombe, Gombe, Gombaciously.
mo ní ẹkú òpin ọ̀sẹ̀ Yínká bẹ́ẹ̀sì òyìnbó olórin mo rí yín o ẹkú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ẹkú jímọ̀ thank God it's Friday ẹkú jímọ̀ olóyin bóni you are welcome to the show God bless you my brother. gbàdégbàn. wọ́n lè máa bẹ̀ gùn. wọ́n sílẹ̀ lẹ́ẹ̀kẹ́sẹ̀. Kùsà. wọ́n lè máa sọ sọ́kùsọ. má kàn kó o gbọ́. lẹ́ẹ̀kẹ́sẹ̀. ká tó wọ abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ àkọ́kọ́ máa wọ yàrá àkéde wa náà káre pawó díẹ̀ sápò wáyín mo fẹ́ ká jẹ́ gbádùn orin Sunny Adé díẹ̀ náà ni ká tó wọ yàrá àkéde wa lọ. wọ́n lè máa sọ sọ́kùsọ. èmi ti gbọ́ ohun olúwa tó wí pé. wá arákùnrin o ìdè nínú ọgbà àjàrà olùgbà ẹ̀ sì máa kọrin. wá arákùnrin o ìdè nínú ọgbà àjàrà olùgbà ẹ̀ sì máa kọrin. ó yá wípé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. orin kọjá àbíkíábù Sùnbọ̀ Akítì ṣó ń gbọ́ Samuel Momẹ̀ ṣó ń gbọ́ Yínká bẹ́ẹ̀sì ṣó ń gbọ́ ọkọjá àbíkíábù wẹ́yìn. Sunny Adé. mọ́mí tiwa ní tòsí òye bá ń kí òye tún kí ẹ̀kú àbọ̀ o. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kó akọ́sí Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ni o ẹkú lélà àkàrà lé ẹrìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá ló máa bá fẹ́sọ̀ rẹ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méje alẹ́ ni ní Nàìjíríà agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom bẹ́ẹ̀ ìrọ̀bá míìsì tó Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Erisi company America, everybody call it Pleasant Services. You better call them for the best plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. I just want to be where you are, dwelling daily in your presence. Darkness cannot stand in his presence because in his presence
presence dwell the fullness of joy. In fact, fullness of life. And that is why the Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government invites you to Virtuous Ladies Conference 2019. In His presence. Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Callis, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday Adu, National Overseer Government, North America. Dickness Ola Aremo, the Chairperson, GBL Ministry. Guest Speaker, Pastor Taiwo Fagui, National Secretary Government North America. Dickness Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God. It's going to be great and wonderful in His presence. If you can praise Him, He will raise you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy where His presence dwells. Registration fee, $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wine sight and sound is $66. You can register at www.gfmi.org/Virtuous Ladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss His presence because in His presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. Dayo Agbola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. Sọ́yà lẹ́tọ̀ ètò tàfẹ́kọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tàfẹ́kọ̀ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday àkọ́jọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tàfẹ́kọ̀ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yà yìí o ètò tó lóyún ládùúgbò olówó ọjà kájẹ́bù bàjẹ́ olówó ọjà tàbí òkòwò ẹgbẹ́ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tàfẹ́kọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún ládùúgbò olówó ọjà kájẹ́bù bàjẹ́. Yes, you are welcome back to Showanya. Right on Dayo Agbola Radio TV. Don't forget tonight, around 5 o'clock, we'll be having Hot Vibes. Hot Vibes. Hot Vibes, and our presenter will be PTA Ayotunde Ayodunran. Join us at 5 o'clock for that valuable program. Hot Vibes. Hot Vibes with PTA. Thank God it's Friday. I can see you, my Bishop Daniel Agada. I can see you. God bless you. Dókítà wa Dr. Gbenga Ogedengbe, Dr. Pastor Gbenga Ogedengbe, mo rí yín o. Ẹ kú àbọ̀. Àárín ọlá Àyànṣínà, mo rí yín, ẹ kú àbọ̀. Orí ètò Ṣọ́wọ́nyá náà la wà o. Ṣọ́wọ́nyá ló ń lọ lọ́wọ́. Bódómì. Tell me how you want time. Are you ready to see the anaconda? No, they phone tender. Don't touch it. This one is Bodomi.
by Danny Young. Danny Young, Bodomi. If you don't know, now you know. If you can't carry your bros, now you know. Now you know. Now you know. Now you know. If you don't know, now you know. If you can't carry your bros, now you know. Now you know. Now you know. Danny Young is a dance of party. Party no jeke. Forget the left to bow with it. It's not repete. Oh my God, too much money. I'ma show you for them. Party no jeke. Forget the left to bow with it. It's not repete. See the girls in my party. If you want some for me, let's get to party. Giant for me. See the girls in my party. If you want some for me, let's get to party. Giant for me. Then today you go know who the master. I go do you, you go think say I'm monster. You play sorry, I go use my saliva. But you go do me, make we get representer. Fire for fire, back to the sender. Bala Shimbolo, she the best center. Oh, she the best center. I am on the catcher. See the girls in the party. If you want some for me, let's get to party. Giant story. See the girls in the party. If you want some party, let's get to party. Giant story. Party no jeke. Forget the left to bow with it. It's not ready today. Too much money, I'ma show you for them. Party no jeke. Forget the left to bow with it. Eléyìí náà pè ní Bodomi by Danny Young. Olúṣẹ́gun Ògúnṣọlá àwọn ṣòwò rẹ̀ mo rí yín o ẹ pẹ́ bọ̀. Ṣọwọ́ ń yára eléyìí láti tẹ ìyàgbọ́n lára rédíò TV. Pásítọ̀ Dr. Gbẹ́ngà Ògèdèngbé. Wọ́n ní bàbá dí ìbáwo ni ẹ wò ó fà yóò kọjá bìkíápù. Kò kọjá mọ́ra dáa. Àní gọ́ngọ́ aṣọ akutuku awu ẹ pàdé wa tó bá di láago 5 lónìí lórí ètò Hot Buy with PTA Ayọ̀dúndé Ayọ̀dúnrán 5 o'clock today, that is 10 o'clock in Nigeria, 9 o'clock in the UK, at 4 o'clock in Houston, Texas. Gbọ̀ngàn aṣọ lórí ètò lónìí. Ọ̀rọ̀ kékeré kan la bára wa sọ̀rọ̀ ń pa o. A ò rọ́jọ́ múso lókùn lónìí. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí ó dá lùdùgbàgbó. Ó dá ṣìràṣìràṣìrà, ó dá gbòrògbògbò, ó dá sórí ṣúgà. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí orí ṣúgà ló dálé. Kí ni ṣúgà bí orúkọ rẹ̀ ti jẹ́ ohun tó dùn ni? Àrùn tá a fi máa ń mú nǹkan tá a fi máa ń mú gàrí tá a fi máa ń mú tíì. Tọ́ bá bẹ́ẹ̀ yẹ kéèkì tí wọ́n fi ṣúgà sí wọ́n ní yẹ kéèkì o. Àwọn búrẹ́dì kan láyé òde òní náà bá fi ṣúgà sí. Irọ́ kò ní lọ bẹ́ẹ̀. Ṣúgà
oríṣiríṣi o báyẹn ní funfun bíi snow làní tó pọ́n rákọ̀rákọ̀ làwárí tó brown tó dàbí yanrìn. kí là ń sọ lónìí ọ̀rọ̀ lórí ṣúgà ni ó ṣe á jẹ́ ṣúgà. bàbá ló ń tá kílẹ̀ lẹ́sàn án pa ṣúgà táwa ọmọ ẹ̀já dúró kájọ wò ó. ọ̀rọ̀ nípa ṣúgà tí mo sọ yìí ẹnìkan ló sẹ́ndì rẹ sí mi èdè ìbò náà ti sẹ́ndì ẹ̀ mo gbìyànjú àti translate ẹ̀ lédè wa kẹ́mi ọ̀wátì adéròmílẹ́yìn kẹ́mílát mo rí yín o aya ara tí adéròmílẹ́yìn mo rí yín ẹ pàbọ̀ sórí ètò. ṣọwọ́ ń yára eléyìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV àní abẹ́yẹ nǹkan kan wò tó ń pè ní ṣúgà ohun tó ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílé ayé yìí ṣúgà ẹ̀ tó ń kó bọ́mọ kékeré ṣúgà ohun tó ń ṣọkùnrin léṣe tó ń ṣobìnrin léṣe ṣúgà ṣúgà tó ń jẹ ní o kí ẹ ṣúgà olóṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà o ṣúgà náà ṣúgà ń jẹ́ kò lé èbó kò ní Yorùbá ṣúgà náà ni wọ́n ní ẹ̀jẹ̀ aṣọ́ra fún ṣúgà jíjẹ èyí tá a bá máa jẹ ṣúgà ká máa lo ọ́nì ìròyìn authentic wọ́n ní wàhálà tí ṣúgà ṣe sí wa lára ọmọ pọ̀ gan-an tẹ́ ẹ bá yẹ gbogbo wàhálà gbogbo àìsàn táwọn èèyàn ní nípa ṣúgà ọpọlọ jàǹbùràtà wọ́n wá ní kí n béèrè pé bóò la ti lè ṣe é táwọn àìsàn yìí tí wọ́n wọ́n lẹ̀ wọ́n ní kí n báwọn èèyàn wá sọ̀rọ̀ mọ́mí wa Bọ́lákẹ́ Ayọ̀dìran mo rí yín o Adébọ́lá Ayílẹ̀ká Adémúyìwá mo rí yín Mrs. Bọ́lákẹ́ Ayọ̀dìran kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́yàrá o ṣáàbíà ní Ayọ̀mí kúńkọ́ Ayọ̀kúnmí ńkọ́ ẹ kú àbọ̀ elédè evangelist Roslyn ṣe wà mọ́lẹ́yìn náà o àwọn Ògbómọ̀ṣọ́ mi dání jẹ kàtàndàmù kọ́ yangan sí carbohydrate náà méjèèjì bó náà ìfẹ́ ṣe báyìí no protein ẹ kú àbọ̀ wọn ní bàbá ló ń tẹ̀ ẹ kú ètò ní Ṣọ́wọ́yá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́yá. wọ́n ní ṣúgà tó dùn mìrìmìrì tẹ́ máa ń jẹun wọ́n lára poison àkọ́kọ́ tó máa ń pa àwọn ọmọ èèyàn lé ayé nu wọ́n ní ṣúgà can suppress the immune system kí ni immune gbogbo àwọn nǹkan láti ṣe sí wa lára tó yẹ pé òun la fi ń gbé ara fi ń ṣe wọ́n ní ṣúgà lè jẹ́ gbogbo ẹ̀ ó jábọ́ Fúnkẹ́ Olóyèdé mo rí yín o ẹ kú àbọ̀ Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ eléyìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV tó bá jẹ́ ọkọ tẹ̀ ń wọlé rèé ẹ lọ download rédíò application wa o ó wà lórí Google Play Store ẹ pàdé wa lórí àwọn pages sí lórí Facebook tẹ́tí wò wá Samis Dayọ̀ Agbọ́lá Dayọ̀ Agbomide Diamond Dayọ̀ Agbọ́lá rédíò TV àti bàbá ló ń ta bẹ́ẹ̀ ni ẹ máa bá wa ń bẹ̀ yóò. wọ́n á ní wọ́n fọlá jíyọ̀ ẹ mọ̀ jẹ́ fọlá jẹ ṣúgà náà òtí ṣúgà ń bàjẹ́ lágbo ara ó pọ̀ wọ́n ní ṣúgà can suppress the immune system
immune tó ń ṣiṣẹ́ lára wa ṣúgà lè suppress ẹ̀ kó má ṣiṣẹ́ mọ́ tí ọ̀bá yìí ti ṣiṣẹ́ olúwẹ̀ ń lọ nù. wọ́n ní ṣúgà upset the mineral relationship in the body gbogbo àwọn vitamin gbogbo àwọn mineral gbogbo àwọn nǹkan kan tí ń bẹ lára wa tó bá ti lo ṣúgà yóò dàrú ní ọjà ẹ̀ máa wà àkàlẹ́ ìgbéra ní kóòkì kan báyìí yóò dá body system lónìí ṣúgà ọ̀dà afárá o ẹyin sọnù ìní kí wọ́n kọ́ bẹ́ẹ̀. wọ́n ní ṣúgà can cause hyperactivity anxiety difficulty concentrating and crankiness in children gbogbo yín náà lẹ́mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì tó bá ti lè mú kókóòkì kan báyìí yóò dàbí ìgbà tó yẹ pọ́ mú gbó ni leegun rẹ̀ ọmọ lé wọ̀nyí ní ọmọ lé wọ̀nyí lójú ọmọ ràn sàǹdò ayin wọ́n ní ẹ̀rọ máa jẹ ṣúgà tí olúpọ̀nà mo rí yín o ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà láwà abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ òun láwà yìí à ń sọ fún wa ìdí tó yẹ ká fi sá fún ṣúgà. wọ́n ní tó o bá ní bacteria lára tó ń jẹ ṣúgà ṣúgà tó máa jẹ́ kí bacteria yẹn kọ́ increase ní o. because gbogbo defense tó yẹ kí body ẹ ní towards bacteria yìí by the time tí immune value are break down gbogbo bacteria yẹn wọlé wọ́n ní ṣúgà máa ń fa kí immune kó lọ sílẹ̀ yẹ́sẹ̀ ẹ ṣọ́ra fún ṣúgà gbogbo tó dùn kọ́ ló dáa. Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa wù pẹ̀lú àwọn òbí wa. Bàbá lówó lọ́wọ́. wọ́n ní tó o bá jẹ ṣúgà jù àwọn elasticity system kan lára rẹ yóò slacky ìbọn ìwà ẹ̀yìn jẹ ṣúgà sílẹ̀ wọ́n máa slacky ẹ̀yìn ẹ̀sà fún ṣúgà jíjẹ. ṣúgà tá à ń sọ yìí o a máa fa àrùn jẹjẹrẹ cancer of the ovaries lára obìnrin cancer of the ovaries wọ́n lè yé jẹ ṣúgà. Pẹ̀lú aládùúgbò dájú àwọn ọmọ wa. wọ́n ní kódà tó o bá ń jẹ ṣúgà jù ó tètè máa gbó ó gbójú ọjọ́ orí rẹ lọ tó o bá jẹ ṣúgà jù wọ́n sì ní ẹ̀tọ́ lọ́wọ́n bá dùn ló ti ń jẹ ṣúgà jẹ̀díjẹ̀dí náà pa ẹ̀ sábú ṣúgà jíjẹ ó bẹ̀mí náà wí o Dayọ̀ sábú ṣúgà jíjẹ ẹyin. wọ́n ní ṣúgà máa ń fa òròbó ẹmọ nǹkan tó ń jẹ́ òròbó emerald ló ń jẹ́ bẹ́ẹ̀ báwo bá ti jẹ ṣúgà jù yóò fòròbó because gbogbo tíjú yẹn ló máa bẹ̀rẹ̀ sí ní slack tíjú ló yẹ kó wà elastic tẹ́lẹ̀ ṣúgà jẹ́ kó slack yẹ́. wọ́n ní ṣúgà can impair the structure of DNA rẹ ṣúgà lè fowó lè impact ẹ̀ kó bàjẹ́. wọ́n ní ṣúgà jíjẹ wọ́n fa cataract lójú èèyàn o mo sọ fún yín bẹ̀rẹ̀ mo ní èmi kọ́ ọmọ kọ́ ẹnìkan lọ́kọ́ láti ráyẹ́ sí mi wọ́n rí i pé ó dáa káàkà fúnra wa. wọ́n ní tó o bá jẹ ṣúgà pọ̀ jù ó lè cause Parkinson disease tọwọ́ mọ gbẹ̀lú gbọ́dá mọ gbọ̀n ẹ mọ̀ rú ẹ̀ wọ́n ní ẹ̀yẹ́ jẹ ṣúgà. wọ́n ní ṣúgà ó lè increase the amount of liver fat
fáàtì tó wà lórí ẹ̀dọ̀ ẹ wọ́n ní ṣúgà ó lè jẹ́ kó increase. àyèyípọ̀ láì tọ́ máa ń dún àbí ẹ ṣe àyèyípọ̀ láti yọ ṣúgà tó ń jẹ kúrò ní dáyẹ̀tì ẹ o. wọ́n ní ṣúgà kan nínú ọmọ kékeré ó lè má jẹ́ kọ́ ọmọ mọ̀wé mọ́ kò ní jẹ́ kọ́ ọmọ concentrate ẹ má jẹ́ kọ́ ọmọ máa jẹ ṣúgà pọ̀jù. àyè wà láti tọ́ ọmọ lúàbí ẹ ṣe àyè wà fún ọ láti dín ṣúgà tó ń jẹ kù ọ̀rọ̀ mímọ́ látọ̀rí ìtẹ́lẹ̀ nínú o ẹ jẹ́ tó sáré wọ yàrá kéde wa kálárì gbọ́ kéde díẹ̀ mo ní ká ẹ má sì gbàgbé pé láago 5 nírọ̀lẹ́ òní ó lè tó hot vibes tó gbóná pẹ̀lú PTA Ayọ̀túndé Ayọ̀dìran yẹ́sìkẹ́ ẹ má mí ṣe ẹ gbọ́dọ̀ mí ṣe ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sọ́wọ́nyá. ètò Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kan akọ́ sí i. Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ni o ẹ kú lélà kára lé ẹrìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá ló máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom bẹ́ẹ̀ bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kan akọ́ sí i. Sọ́wọ́nyá ti dé. Erisi company in America, everybody call it Pleasant Services. You better call them for the best plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services are wonderful. Kámátì ẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Bàbáǹbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608 578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Ó dé for the best planning. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ níyọ̀. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni Sọ́yà yìí o ètò tó lóyún látọjọ́ ọjà kájẹ́kù bàjẹ́ olówó ọjà tàbó ń kó ẹ̀fẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún látọjọ́ ọjà kájẹ́kù bàjẹ́. Sọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ Sọ́wọ́nyá lẹ́tò tó lóyin ládùn wá polówó ọjà yín. Darkness cannot stand in his presence because in his
His presence dwell the fullness of joy. In fact, fullness of life. And that is why Virtuous Ladies of Gospel Faith Mission International, North America, government invites you to Virtuous Ladies Conference 2019. In His presence. Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Callis, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday Adu, National Overseer Government, North America. Dickness Ola Aremo, the Chairperson, GBL Ministry. Guest Speaker, Pastor Taiwo Fagui, National Secretary Government North America. Dickness Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God. It's going to be great and wonderful in His presence. If you can praise Him, He will raise you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy where His presence dwells. Registration fee, $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wine sight and sound is $66. You can register at www.gfmi.org/VirtuousLadies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss His presence because in His presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. Ìkéde tẹ́ ẹ gbọ́ yẹn government ni o Gospel Faith Mission sẹ́mínà àwọn tó máa ń conference wọn táwọn obìnrin máa ń ṣe lọ́dọọdún tọdún tó ń bọ̀ lọ́dún 16 to 19 nínú oṣù May òun lè ti gbọ́ yẹn a tún máa ṣe advertisement láìpẹ́ Ọlágbájá bá ń dá sọ́rọ̀ yìí ń bọ̀. Orí yín o Sake Aláwọ̀ bàbá wa Káyọ̀dé Babalọ́lá ayọ̀dún ọ̀la orí yín o arọ̀dún ayọ̀ ẹ̀kú àbọ̀ lórí ètò. Ọba mímọ́ gbàdúrà fún mi ọ̀rọ̀ mi ti dayọ̀. Bámidélé Olúfúnmiláyọ̀ mo rí yín o ẹ̀kú àbọ̀ ṣọwọ́ yàrá eléyìí bó oníṣẹ́ wà. Ọba mímọ́ gbàdúrà ọ̀rọ̀ mi ti dayọ̀. Tere nana jalakato, tere nana jalakato, tere nana jalakato, tere nana jalakato. Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ rèé o, Ọlágbájá ọmọ ìyá onípọ̀mọ́ rèé. Ọmọ tàmẹ̀dù ọmọ lámúrí ìṣẹ̀lẹ̀ yìí náà ṣáàmì nǹkan.
báyìí náà náà pè ń lágbájá ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti dayọ̀. mo ní mo kí gbogbo yín sórí ètò lẹ́ẹ̀kan sí ṣọ́wọ́n yáre. tó bá di láago 5 ẹ pàdé PTA lórí Hot Vibes. lórí ìkànnì tí wọ́n wáyé náà ni o ẹ má kú mẹ́ẹ̀ ẹ má gbé kú mẹ́ẹ̀. Litu ọmọdé ṣòro bá mi dáhùn bá ń dá sí bá dá sí. Baba Fasiya, Baba Fatoli, Baba Botuza, Baba Batoli, Bala Otia, we love Bala Money, Baba Yahudi Gana, Baba Koki, Baba Goyi, Baba Goyo, Baba Nice, Baba Busobo, Baba Boyu, Baba Boko, Baba Skaka, Baba Joli Popo, and you know Shini, Baba Kobo, I took from the Baba Fanago, Baba Pufu, I took my Kobo, when you do it, Yaka Wamo, Oya, Messi, take it, bullet, money in the moon, let me give it, Salumi, yeah, you feel it? Wọ́n ti kó sísù fẹ́ wé àká kan. Kí ló dé náà lè wá àkọ́? Wọ́n ti kó sísù fẹ́ wé àká kan. Wọ́n ti wé àká kan. Wọ́n jẹ́ sí kí ibi ọbẹ̀ lọ. Wọ́n mú kó ìbọn mú bàtà. Ibi ọbẹ̀ mú. Wọ́n jẹ́ sí kí ibi ọbẹ̀ lọ. Wọ́n mú kó. Lórí ọwọ́ yìí bàbá máa lọ pé ẹ̀yin èèyàn wá ẹ ṣe wo òníyàn ṣe ọlọ́bẹ̀ ẹ ṣe ẹ tó jẹ́ mọ̀lá àti ọ̀ṣẹ́wọ́ náà òun náà gbìyànjú ẹ ṣeun ẹ lọ́wọ́ playback ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá yẹ ń wọlé ẹ ń bá bóri ọ̀fẹ́ ń kọ́ ó bá dúrà ẹ bá bómi ìṣàwọ́ ń kọ́ bó ń jẹ ìtẹ́ ẹ báyìí náà níjó ẹ̀yin ojú tẹ́ ń wò wáyé wà ní pọ̀ èdè tẹ́ ń gbọ́ wa ò ní di láyọ̀ la máa pàdé ẹ jẹ́ pàdé nírọ̀lẹ́ lórí ètò Hot Vibes pẹ̀lú PTA Ayọ̀túndé Ayọ̀túnà ó máa látọ̀bọ̀gì ó máa ṣá prapra Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ ẹ dákun ẹ bá wọlé ẹ bá wọlé. Bye.